Ẹ káàárọ̀, a kú ojúmọ́, a kú ojúmọmọ. Peter Ọlásùpọ̀ Captain P2 òun lorúkọ tèmi. Ǹjẹ́ a lè mọ̀ yín? Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ wa. Orúkọ mi ni ọmọọba Ibrahim Aṣàwálé Olóyèdé Àṣàníkẹ́, olórí ọmọọba tilẹ̀ Ìbàdàn. Ẹ kú ojúmọmọ. Ẹ tún wá jẹ́ ọmọọba abo, ọmọọba wo? Ẹ rí i pé ńgbà tí mo ní ọmọọba Àṣàníkẹ́, bàbá tó bí mi ni ọba Yésùfù Olóyèdé Àṣàníkẹ́, the 37th Olúbàdàn of Ìbàdàn land. Ó dáa, ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ káàárọ̀. Bó lẹ ṣe súnmọ́ ọba Yésùfù Àṣàníkẹ́ tó nígbà tí wọ́n wà lórí àpèrè? Amọ̀pọ̀ ọmọ wọn ni yín, ṣùgbọ́n ìyàwó lẹ́jọ́ kọ síra yín, bó lẹ ṣe súnmọ́ wọn tó? Nígbà tí bàbá wà lápèrè, mo súnmọ́ wọn gidi because ọmọ téèyàn bá nífẹ̀ẹ́ sí, ó máa ń súnmọ́ yàn dáadáa. Mo jẹ́ kan nu favourite bàbá, tí bàbá dẹ̀ nífẹ̀ẹ́ sí mi gan, so mo súnmọ́ bàbá. Even though gbogbo àwọn tó bá wá palace ńgbà yẹn, wọ́n á mọ̀ pé mo súnmọ́ bàbá because tẹ́ bá ti ń dé palace, ká ní yàrá mọ́mísì mi rèé, yàrá bàbá ló tẹ̀lé. Ipò wo kélòó lẹ wà láàrin àwọn ọmọ? À ń kọ́ ọmọ fọlọ́mọ o. Ọlọ́run fi mí sí die minutes to the last. Jẹ́ kí n sọ bẹ́ẹ̀, mi ò ń ṣe last torí mo ṣe lábúrò. Ẹ sì lábúrò kan lẹ́yìn? Mo ṣe lábúrò bíi 2, 3, 4. Lẹ́yìn? Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n olórí tó jẹ́ màmá àti ipò wo ni wọ́n wà láàrin àwọn ayaba? Ìgbà tí bàbá bá ní kàkà mi ní méjì, mi lè sọ pé àwọn náà ṣá wà ní àárín. Ṣùgbọ́n àwọn làáyò? Ààyò bàbá ni wọ́n. Rẹ̀ ní yàrá wọn ló kàn lẹ́yìn. Bẹ́ẹ̀ni. A bá mú yàrá bàbá ká mú tiwọn. Bẹ́ẹ̀ni. Àwọn làáyò bàbá ni wọ́n. Kábíyèsí. Bẹ́ẹ̀ni. Kí lẹ lè rántí nípa ọba Yésùfù Àṣàníkẹ́ nígbà ayé wọn? Ẹni tí mo lè rántí pọ̀. Torí bàbá ṣe dáadáa gan. Bàbá la Ìbàdàn Traditional Council Ìbàdàn lójú. Even though up till now tí n bá dé any palace Olúbàdàn, tó máa ń kì mí, wọ́n á ní Aṣàwálé ọmọ Jọ́lásún, ọbẹ̀ tí bàbá rẹ̀ sí ilẹ̀ ni gbogbo aráyé ń fálá. So èyí tó túmọ̀ sí pé iṣẹ́ tí Àṣàníkẹ́ ṣe sílẹ̀ ni gbogbo lọ́balọ́ba Ìbàdàn jẹ up till now. So bàbá ṣe dáadáa sí Traditional Council gan, wọ́n dẹ̀ ṣe dáadáa sí Ìbàdàn because gbogbo ọmọ Ìbàdàn pátápátá tó bá ti dọ́dọ̀ bàbá, ó ti dọmọ bàbá nìyẹn. Kí lẹ̀yin ò lè gbàgbé ń pa bàbá yìí tán jẹ́ ọba gbogbo Ìbàdàn? Ní tí mi lè gbàgbé ń pa wọ́n pọ̀ gan. Torí bàbá jẹ́ ẹnìkan tó máa ń ṣẹ̀fẹ̀ gan. Bàbá dà jẹ́ ẹnìkan tó láyà, tó yẹ pé níbi gbogbo kò sí tó ń bọ̀ lókè tí ilé ò gbà. Bàbá jẹ́ ẹnìkan tí ò gba ìrẹ́jẹ, tí ò dẹ̀ fẹ́ ká máa gbé tẹnìkan fẹ́nìkan. Nínú ìtàn Ìbàdàn rẹ̀ ni bàbá mọ, mi lè sọ pé ilé kan báyìí ni bàbá ò mọ̀ tán bẹ̀. So bàbá ò ṣe é gbàgbé ní ọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn. Even though tẹ́ bá wo rí social media lẹ́nujọ́ mẹ́ta ẹ̀, bàbá wa tó ṣẹ̀ fẹ́ jẹ Olúbàdàn yìí, ọba Rasheed Adéwọ̀lú Ládọjà, kọ́lọ̀ ń jẹ́ ká pẹ́ fún wa. Ẹ rí i pé íńtánẹ̀tì tún kún, àfi bí Àṣàníkẹ́ ló tún fẹ́ jọba ni. Torí àwọn èèyàn tó ń bring bad story of ọba Yésùfù Olóyèdé Àṣàníkẹ́. And inú mi dẹ̀ dùn pé one of the product Àṣàníkẹ́ ni bàbá wa Ládọjà náà, torí bàbá ló fi wọ́n jẹ mọ́gàjì tó dẹ̀ fún wọn lóyè. Ó dáa. Láti wá nínú irú ìdílé bẹ́ẹ̀, bó ló ṣe rí lára yín? Bó lẹ ṣe lo kékeré yín pẹ̀lú láàfin? Kékeré náà mi ìdàgbàjú náà tí bàbá fi wàjà. So mo gbọ́njú mọ́ bàbá ni. So bàbá dẹ̀ ṣe dáadáa fún wa gan. Ẹ mọ̀ téèyàn bá bímọ èèyàn á ṣàtọ́mọ ẹ̀. Bẹ́ẹ̀ni. So ajáyé pọ́mọ Olúbàdàn ni wá. Torí gbà yẹn àjọ ayé pọ́mọ Olúbàdàn. Torí gbà yẹn tèmi bá ti lọ school, mo lọ sí ọmọdé wa ní Ocean Primary School. Tí driver bá ti gbé mi lọ, á páàkì mọ́tò yẹn lẹ̀
á lọlé torí mo fẹ́ ṣeré inú mọ́tò ní break time. bọ̀ a dúpẹ́ lè ní orúkọ wọn ṣílẹ̀kùn fún wa bí gbogbo. orúkọ yẹn ṣílẹ̀kùn fún yín bí gbogbo báyìí ṣùgbọ́n ẹ̀yin náà gbé ààfin. dáadáa. torí pé ọba Yésùfù Àṣàníkẹ́ àwọn ni Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ eléyìí tó gbé ààfin tí ìjọba kọ́ sí ọjà àbáǹgbà náà àwọn náà ló sì gbé ààfin gbẹ̀yìn wọ́n lè kú lé kábíyèsí tí kábíyèsí wá sá lọ lé àwọn ni ọba Olúbàdàn àkọ́kọ́ tó lo ààfin tó sì tún padà lọlé lọ mọ́ ṣe ìṣàkóso. sí lóòótọ́ ni kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ilékúdé yìí. ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èyí nínú mi máa ń dùn sí jù pé ọba Yésùfù Olóyèdè Àṣàníkẹ́ lives on torí gbogbo ohun tó ṣe lẹ̀ kò parẹ́. òótọ́ bàbá ni ọba Olúbàdàn àkọ́kọ́ tó kọ́kọ́ gbé pálásì ọjà ọba yẹn tí wọ́n kọ́ ṣé tí wọ́n á mọ tó fọ́nì bàbá náà tún ni ó fi bàbá wa Ọlákùlẹ́yìn tó gbéṣẹ́ yìí jẹ oyè Ìbàdàn tó fi wọ́n sí láìn Balógun àwọn náà wà tún ní Olúbàdàn àkọ́kọ́ tó kọ́kọ́ gbé pálásì tuntun yìí tán ṣe ẹ̀kọ́ Ìsókè Àrẹ̀mọ. so ní ti Elékúdé eku ò lé bàbá láàfin o àwọn ọ̀rọ̀ kan ló ṣe gbogbo táwọn yẹn máa ń sọ ẹ̀wọ̀n ẹ tí ò bá súnmọ́ yàn kò ní bí nǹkan ṣe jẹ́ gbogbo táwọn yẹn máa ń sọ gbà yẹn pé eku ò lé bàbá láàfin gbà yẹn bàbá lọ lé ẹ̀ torí pé ó fẹ́ràn kó jẹ́ pé àdúgbò tó ń gbé ni ó ti ń fi àwọn èèyàn joyè káwọn tó súnmọ́ lágbègbè rẹ̀ lè máa jàǹfààní ẹ̀. kì í ṣe kú ló lé wọn. kò ń ṣe kú ló lé bàbá láàfin. táwa ló parọ́ pé kò ní fúnjọba táwọn èèyàn fi wá lo ààfin yìí. ẹ̀ǹgbà tí wọ́n kò ń ṣe pé wọ́n lo ààfin ọ̀wọ́ tẹ́ bá sì débẹ̀ ń sin ẹ̀ máa bá ń ṣíṣílẹ̀. wọ́n ṣe bàbá wa Ládọjà gánṣẹ́ renovate ẹ̀ ni bàtàn wà lọ́tún Olúbàdàn so wọ́n sì ń lo ààfin yẹn dọ̀la bàbá jẹ́ nìkan tó máa ń ṣẹ̀fẹ̀ wóoru slang tán ní wọ́n pe bàbá sórí fóònù pé bàbá wọn ní Àlàó sí ilé pé kò sí anybody tó ń jẹ́ Àlàó tó ń bá bàbá ṣiṣẹ́. so just a fun bí bàbá ṣe máa ń bàbá kọ̀ pé òkè ẹ fẹ́ jẹ́ máa gbé bẹ̀ kí mo lè fi discharge ṣe understand ló fa ìyẹn pé ọ̀dà ń gbà náà eku pọ̀ láàfin ọjà bá mò ń lọ lé mi so láti kó oríire bá àdúgbò tó ti jẹ mọ́gàjì kó dẹ̀ ẹ wo bàbá Aládọjà náà ṣe àwọn náà sọ the same thing pé táwọn bá joyè kan ní palace lénìí tó bá tún di coming one agboolé àwọn nísàlẹ̀ òsì làwọn ó ti lọ máa ṣe. kán máa ṣe wọnú ara wọn. torí àwọn ará àdúgbò tán jọba lé torí tán joyè ńbẹ káwọn náà lè gbádùn pé ọba dàdúgbò àwọn. ìdí tí kábíyèsí ṣe sá kúrò ní ààfin ọjà báyìí. wọn sá kúrò ńbẹ after àgbà yẹn náà a sì ń lọ bẹ tá a bá lọ bẹ lọ́sàn-án tí bàbá lọ gbàlejò a máa darí sílé ṣé bíbẹ̀ bàbá ti gbàlejò IBB Babangida gbà yẹn. gbogbo eléyìí torí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn ló ti lọ pé ikú ló lé àwọn èèyàn sì tún wá mọ ọba Àṣàníkẹ́ fún wọn a máa ṣe fẹ̀ wọn a máa dápàrá tó pọ̀ síbẹ̀ náà ni wọ́n ṣe máa ń ṣe ń lé tó pọ̀ bẹ́ẹ̀ ni. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ olóṣèlú àwọn náà ló tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan tún wá ń jẹyọ lẹ́nu ọjọ́ mélòó yìí tó tún mú wa rántí ọba Yésùfù Àṣàníkẹ́. ọ̀rọ̀ nípa pé ká máa sún ipò alága àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní báláàfin bá jẹ kólúbàdàn ó jẹ kí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ náà ó jẹ kí wọ́n máa rotéètè láàrin ara wọn. àwọn kan wá wòye pé èyí ti jẹ́ kámọ́rì agbẹ́dọ̀ kí odidi aláàfin tó jẹ́ kó ń lò fún Ìbàdàn ládé kó wá máa bá wọn jókòó à ń yípo ipò alága àwọn lọ́balọ́ba lọ́dún náà lọ́n bó ló ṣe rí ìgbésẹ̀ wo ni kábíyèsí gbé bó lọ̀rọ̀ ṣe jẹ́. ẹ ṣe olóòtú mẹ́rin kọ̀ọ̀kan máa ń pa mí ni pé Aláàfin ló fún Olúbàdàn ládé Aláàfin kọ́ ló fún Olúbàdàn ládé o nínú chief law Ọ̀yọ́ state ẹ lọ wo tí ẹni Olúbàdàn tó bá fẹ́ gbadé tí wọ́n bá fẹ́ fún anybody ládé traditional council máa jókòó láti nominate pé nínú àwọn tí ń ṣe báyìí o kí làwọn rí ṣe sí báyìí o àwa náà ti tó gbadé ẹ rí i pé ìgbà tán nominate adé yẹn kọ́ ni wọ́n gbadé yẹn Olúbàdàn ti wà látàrí bàbá wa Abbas Alẹ́ṣinlọ́yẹ́ náà ti change baálẹ̀ sí Olúbàdàn bọ̀ àwọn ò dádé
ìgbà tó di 1976 láyé bàbá wa Adébímpé lolúbàdàn tó dádé. Okay. Olúbàdàn àkọ́kọ́ nìyẹn. Bàbá wa Akínbíyì ni Olúbàdàn ẹ̀kejì tó dádé. Bàbá wa ọba Yúsúfù Olóyèdè Àṣàníkẹ́ ni ọba Olúbàdàn ẹ̀kẹta tó dádé. Nípa ọ̀rọ̀ lọ́balọ́ba tẹ́lẹ̀ sọ yìí, mo fẹ́ lè sọ pé orí bàbá wa Àṣàníkẹ́ náà ló ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tèmi tá à ń lò lọ́wọ́ yìí. Ní à ń pípò alága lọ́balọ́ba ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Bó ló ṣe jẹ́? Ẹ ṣe nígbà náà tẹ́ bá dé pálásì wa ní Ìdí Aró, rẹ́píkà àga tí bàbá wa ọba Adéyẹmí tó fi máa ń jókòó ní pálásì wọn ó wà ní pálásì wa. Èyí túmọ̀ sí pé alájọṣepọ̀ mọ̀rànmọ̀ràn jọ ni wọ́n. Mo fẹ́ lè sọ pé kò sí ìgbà kan láàrin ọ̀sẹ̀ kan tàbí ẹ̀kan méjì láàrin ọ̀sẹ̀ méjì kí bàbá wa Adéyẹmí má dé ọ̀dọ̀ kábíyèsí Àṣàníkẹ́. Okay. Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Adéyẹmí tó wájà. Bẹ́ẹ̀ni. Okay. Nígbà náà bàbá wa Àṣàníkẹ́ ni ó jẹ́ ẹni tó dàgbà jù láàrin wọn. Táìmì yẹn náà ni bàbá wa Oyèwùmí Ajagungbadé Ṣọ̀ún wà lórí ipò. So táìmì yẹn ìtàn tẹ́ béèrè ìtàn ńlá ni o. Old Ọ̀yọ́ làwọn àgbà yẹn o. Ọ̀ṣun state àwọn Òṣogbo kankan wọ́n sì wà London Ọ̀yọ́ state nígbà yẹn. Ọ̀ṣun àtọ̀yọ́ jọ wà papọ̀ ní. Wọ́n jọ wà papọ̀ nígbà yẹn ni. Bàbá wa Ọọ̀ni Síjúadé dẹ̀ ni olórí lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ ńgbà yẹn. Old Ọ̀yọ́ state. Ní Old Ọ̀yọ́. Ọọ̀ni of Ifẹ̀ ni olórí lọ́balọ́ba. So wọ́n wá máa ń ṣèpàdé ní ẹ̀ẹ̀kan lóṣù. So ó dijọ́ kan ìpàdé yẹn ti ń bọ̀. Bàbá wa Adéyẹmí kọ́lọ́ ń bá wa fọ̀run kẹ́ wọn. Wọ́n wá bá bàbá wa Àṣàníkẹ́ pé kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Kábíyèsí ni Adéyẹmí ò dénú kí la tó rí gbọ́ sọ ń tọ́ sọ o. Bá mi mo ní wá rí yín fọ̀rọ̀ kan ni. Lọ́jọ́ orí Àṣàníkẹ́ ọba Àṣàníkẹ́ ju dáadáa ọba Aláàfin tìlú Ọ̀yọ́ lọ. Dáadáa. Okay. First born Àṣàníkẹ́ gan wọ́n fẹ́ lè jọ jẹ́rọ̀ tàbí kan tún jura wọn lọ díẹ̀. Wọ́n fún wọn ní àpọ́nlé ọjọ́ orí yẹn. Wọ́n dẹ̀ jẹ́ aláwàdà tán máa ń jọ jálá jọ ṣe. Ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé àgàrú tán fi ń jókòó palace yẹn tẹ́nibọ́dì ò dẹ́ ń jókòó ń bẹ̀ ọ̀tìgbà tán láàfin bá tó dé. Wọ́n máa ń cover ẹ̀ ni. So bàbá Aláàfin wa sọ fún bàbá Àṣàníkẹ́ pé kábíyèsí ọ̀rọ̀ kan tí mo wá rí yín fún yìí nípa mítìnì lọ́balọ́ba tá a máa ń ṣe gbogbo ọ̀nà láti gba nǹkan kan ẹnì kò kan lè máa wá láti Ifẹ̀ láti máa jókòó wájú máa darí ìpàdé fún wa. Kábíyèsí ní ṣe bí ìjọba ṣe tó nú ìjọba ló tó bẹ́ẹ̀. Bàbá Aláàfin wa bẹ̀ Àṣàníkẹ́ pé lóòótọ́ ìjọba ló tó bẹ́ẹ̀ bọ́ ibi tá a ti ń ṣèpàdé ìbò ni. Kábíyèsí ní sẹkítẹ́ríàtì ní ẹníbo ilé ìjọba sẹkítẹ́ ẹnílùú wo mò ń sọ. Kábíyèsí dé ẹni o tún dé o Ìbàdàn ní àìná ni ẹ̀gbọ́n tí mo sọnù nílùú bàbá tí wọ́n ṣàbẹ̀rẹ̀ géèmì ẹ̀ bàbá wa ní kí náà fẹ́ náà bá ní ipò lọ́balọ́ba ẹ̀ pé ṣé wọ́n mọ̀ pé ó yẹ káwọn jọ máa rotate ẹ̀ tọ́ọ̀ ní bá jẹ kólúbàdàn jẹ káwọn jẹ kí Ṣọ̀ún jẹ bàbá wa láwọn aronú sí i. Ìgbà tó tún di bí wọ́n ti wálẹ̀ méjì lẹ́yìn ìgbà yẹn wọ́n tún mú bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn méjì jọ wá pẹ̀lú àwọn ọba kan lókè Ògùn nígbà yẹn wọ́n tún wá persuade bàbá because in tó dẹ̀ tí mo rí pé fa ilé ni pé wọ́n mọ̀ pé bàbá láyà púpọ̀ kò sí tí bàbá ò lè kojú so bá ṣe wá bàbá ní ó dáa ṣe ń tẹ́ fẹ́ nù wọ́n ní bẹ́ẹ̀ ni táìmù yẹn ìpàdé wọn dẹ̀ kú bí ọ̀túnla bàbá ní mo ti gbọ́ wọ́n máa ń bẹ̀rẹ̀ meeting yẹn ní 10 o'clock bàbá ti dé meeting yẹn láfter 7 láàárọ̀ kábíyèsí Àṣàníkẹ́ wá lọ jókòó sórí àga tí Ọọ̀ni of Ifẹ̀ máa ń jókòó lé. Wọ́n ti jọ sọ pé ìpàdé ó wáyé. Ìpàdé ó wáyé níjọ́ ní House of Chief. Ní House of Chief. Ìgbà tí kábíyèsí Aláàfin ti dé ọ̀hún. Bẹ́ẹ̀ni. Olúbàdàn ọba Àṣàníkẹ́ àwọn náà ti dọ̀hún. Àwọn wá lọ jókòó sórí àga tó yẹ kí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ jókòó. Olúbàdàn Àṣàníkẹ́ ló kọ́kọ́ jí débẹ̀. Okay. Wọ́n ti sọ fún Aláàfin pé àwọn ó tètè débẹ̀. Bàbá Aláàfin náà ti kó gbogbo ọba Òkè Ògùn pátá. Àwọn náà ti kó wọn dé. Àti Ṣọ̀ún gbogbo wọn ti wà ń bẹ̀.
so bó ṣe ń tó time pàdé bọ̀ bàbá wa Ṣàníkẹ́ ti jókòó sórí seat tó ní máa ń jókòó sí commissioner of chieftaincy nígbà yẹn ó wá bá kábíyèsí no director ló kọ́ wá bá kábíyèsí pé kábíyèsí ààyè yín mọ̀kànlẹ̀ jókòó sí yẹn bàbá láàyè ta ni o wọ́n láàyè ọ̀ni ni kábíyèsí ni ọ̀nì kọ́ àǹtà ni báradáradẹ sọ́hún ọ̀rọ̀ búkọ́ àbí mi bí ẹ ṣe pé lọ pé ọ̀gá ẹ̀ nìyẹn lọ́fíìsì ó lọ pe kọmíṣánná wá bí kọmíṣánná ṣe ń bọ̀ ìwọ ẹni tó bá dẹ̀ mọ bàbá wa Ṣàníkẹ́ dáadáa tí bàbá ò bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ rò pé ó ti sùn lọ ni bàbá máa tó gbé ni bàbá ń ṣe bí ẹni tó ti sùn kọmíṣánná ò lè pa ọlá mọ́ wọn lára because tágbàlagbà bá ń sùn wọn ló ń dọ́là ni so wọn lọ wọn ń bọ̀ kò pẹ́ sígbà yẹn bàbá wa Síjúadé Olúbùṣe wọn wọlé dé so lérò gbogbo wọn ni wípé tí Ọọ̀ni bá ti wọlé ó dájú bóyá Ṣàníkẹ́ ń rẹjú lórí síìtì yẹn ni bóyá wọn á dìde bọ́ọ̀ni ṣe wá wọlé lọ́dún náà lọ́hùn bàbá wa Ṣàníkẹ́ sì ń wọ́n ń tó gbé kábíyèsí Ọọ̀ni wa ń kọjá lọ wájú wọn wọ́n ń kọjá bọ̀ ìgbà tó délẹ̀ ìyẹn wọ́n ń wojú gbogbo àwọn officials yẹn pé kí ló ń ṣẹlẹ̀ bọ́n ṣe ń padà bọ̀ lẹ́lẹ́kẹta kábíyèsí Ṣàníkẹ́ kàn fà wọ́n padà ní Síjúadé ọmọ bàjẹ́ pọ̀ o sọ́pọ̀ rí mi ń jókòó ni ọ̀hà ń parí ìdàdìdà wájú mi ìwádìí jókòó sí abẹ́rẹ́ ìpàdé bàbá wa láàfin kan pariwo last minute ṣe hàn pé ọ̀rọ̀ ti wà ńlẹ̀ last minute tí bàbá wọn ní bọ́ wọn bínú jáde padà ni wọn bá wọn jókòó sípàdé yẹn before this drama àwọn officials government wọ́n ti lé gbogbo oníròyìn jáde tó rántí rí pé drama ń bọ̀ even though ọ̀rọ̀ tí mò ń sọ yìí brother mi kan wà tá a ti jọ fi sọ̀rọ̀ rí tán láwọn náà wà nínú pressman tó wà ní palace ìjọ náà àwọn ni press secretary Olúbàdàn Adétúnjì tó rájọ iṣẹ́ pẹ̀lú bàbá Adétúnjì ni brother mi Adéọlá Ọlọ́kọ̀ àwọn ni press secretary bàbá wa ọba Rasheed Adéyàwó náà sí so bí gbogbo bí wọ́n ṣe lọ kábíyèsí Ṣàníkẹ́ jókòó àti chairman jọ yẹn wọ́n preside so gbàtán lọ tán wọ́n wọ̀nù gbogbo ọba pé kí anybody máa address the press so gbogbo ọba jáde ń bẹ̀ yẹn anybody ò bá press sọ̀rọ̀ pọ̀ gbogbo ọba Òkè Ògùn pátá àtàláàfin àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gbogbo wọn náà tẹ̀lé Ṣàníkẹ́ jáde síta gbàtán dẹnu gate tán ti fẹ́ bọ́ta gbogbo oníròyìn bò wọ́n kábíyèsí lẹ́yìn oròyìn tó dénú wọ́n ti ní àmọ́ bá ń sọ nǹkan kan mọ́dá kábíyèsí bó tiẹ̀ ṣe kóró kan ẹ tiẹ̀ sọ fún wa àbá ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ o ju pé láti nílò èmi ọba Yésúfù Olóyèdé Ṣàníkẹ́ mo ti da alága ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí àbá mi bàbá ṣe wọnú mọ́tò ẹ̀ nìyẹn lọ́jọ́ náà lọ́hùn bàbá wa Aláàfin sin kábíyèsí Ṣàníkẹ́ délé ibi tí drama yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn látọdún yẹn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ò wá ṣèpàdé mọ́ l'Ọ̀yọ́ state eléyìí wà lára pọ̀ṣù tó fi pọ̀ṣù Ọ̀ṣun state pé táwọn bá dúró irú àbùkù yìí kò ní máa tẹ̀síwájú toró ti ní nǹkan kan tó jọ ń pa wọ́n pọ̀ láàrin Aláàfin Ọọ̀ni ní gbogbo ìgbà yẹn bọ̀ bàbá wa Ṣàníkẹ́ jẹ́ ẹnìkan tó yẹ pé ó máa ń tẹ̀lé history tó bá wò sí ṣẹlẹ̀ pé ẹ ṣe báwa la ṣe gbá àwa la ṣàwò ṣe understand bọ́rọ̀ yẹn ṣe wá nìyẹn ìgbà tí bàbá wa délé tán tó wá di bí ọ̀sẹ̀ kejì àbọ̀sẹ̀ kẹta bàbá wa Aláàfin wá wọ́n wá sọ fún ọ pé bó ni ọ̀rọ̀ tó ní àṣẹ àti ṣe o bó láṣẹ wá mọ̀ ṣe nìsín bẹ́ẹ̀ mi bá jẹ tán ìwọ jẹ Ṣọ̀ún ó jẹ bàbá Aláàfin yarí ń jọ́nà lọ́hùn pé Ṣọ̀ún ò ní máa bá wọn rotate Ṣàníkẹ́ ní kí ló dé wọ́n ní àwọn làwọn tu ilẹ̀ Ògbómọ̀ṣọ́ fún Ṣọ̀ún Ajagungbadé ni wọ́n pé so kò sínú ẹ̀tọ́ láti máa jọ rotate Ṣàníkẹ́ rárá o àṣọ́bàǹká tó bẹ̀rẹ̀ eléyìí kọ́kọ́ fàjà láàrin wọn láyé ní táìmù yẹn ó dà pọ́n gbéra wọn lọ sí court bọ̀ǹgbà tá Ṣàníkẹ́ ṣe tán gbélẹ̀ fún bàbá wa Aláàfin táìmù tó yẹ kí ó kan tọ́nu bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn wà ní Mẹ́kà àwọn lọ sílùú Mẹ́kà. Ta ló wà Mẹ́kà? Bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ok. Wọ́n lọ sílùú Mẹ́kà
ní bàbá wa Aláàfin àti gọ́vnà tó wà ń gbà yẹn lọ́hùn, ṣé Olúrin àbí ta ni gọ́vnà yẹn náà, military gọ́vnà tó wà lọ́hùn ní táìmù yẹn lọ́hùn, bàbá wa Aláàfin wọ́n ti jọ ní meeting kan tájọ ṣe, so táìmù yẹn ni bàbá wa Aláàfin sọra wọn the permanent chairman lọ́yọ̀ state. dípò àdéhùn pé àdéhùn káwọn ẹja máa máa rotate pín láàrin ara wa Bẹ́ẹ̀ni. tí wọ́n ṣe lẹ́yìn Ọọ̀ni. bẹ́ẹ̀ ni ìgbà tán wá sọ gbólóhùn permanent chairman yìí, bàbá wa Ṣàníkẹ́ kò tẹ́ wọn lọ́rùn mọ́ bọ́ àgbà ti dé. Bàbá wa Ṣàníkẹ́ wọ́n lọ court against wọn gbà yẹn pẹ̀lú bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. ok So ìgbà tó di 1993 ni bàbá wa Ṣàníkẹ́ wàjà. Ìgbà tán wàjà 1993 bàbá wa tó tún jẹ lẹ́yìn wọn Ọ̀pẹ́rìndé, àwọn náà apply fún chairmanship yìí nígbà yẹn kó tó di pé bàbá wa Kálà wá ṣe òfin lórí ẹ̀ wípé kan tó jọ máa rotate kí bàbá wa Aláàfin Adéyẹmí kẹta kan tó lọ court páwọn ò gbà. Ìgbà tán lọ court páwọn ò gbà yẹn house of chief wà ní suspension, mi ìrò kan ti padà up to date. House of chief wà ní suspension, but bàbá wa Aláàfin sì ń lo permanent chairman yẹn lọ kó tó di pé ní yíyẹ kan torí èmi ní private secretary bàbá Olúbàdàn Ìjẹta àbíjẹrin Ajé Ògúnnúsọ. ok So time yẹn a wá ní meeting kan pẹ̀lú bàbá wa Adéyẹmí Aláàfin. Bàbá Aláàfin wá ń sọ fún time yẹn náà ìjà wà láàrin gọ́vnọ̀ Ajímọ̀bí àti bàbá wa Adétúnjì. So bàbá Aláàfin wá ń sọ fún wa lọ́jọ́ náà pé mọ̀ wo gómìnà a wà ń suspension a ṣe mítìnì ìsìn fún wa lówó oṣù ṣá wà ń suspension nù. Ṣé understand? Kó tó di pé gómìnà wa ẹlẹ́yinjú àánú gọ́vnà Ṣèyí Mákindé tún wá wo ọ̀rọ̀ yẹn sìn pé kò yẹ kó máa rí bẹ́ẹ̀, kán jọ wà bí wọ́n ṣe pera wọn padà láti jókòó sí house of chief láti máa ṣèpàdé lọ lẹ́yìn tí he bá jẹ kí bí jẹ kí sis jẹ. Bọ̀ ọ̀rọ̀ traditional council chairman wọn lọ́yọ̀ state Aṣàníkẹ́ ló ọkọ̀ gbà lọ́wọ́ bàbá wa ni. nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí tó bẹ̀rẹ̀ sí ní rúgbó, ìgbà tí wọ́n wá gé Ọ̀ṣun sọ́tọ̀ tí Ọ̀yọ́ dá dúró, Ọọ̀ni tilé Ifẹ̀ àwọn wọ́n ti lọ ń jọba tiwọn tí ò sẹ́ni ó bá wọn dùn mọ́. Bẹ́ẹ̀ni. láàrin Aláàfin Olúbàdàn àti Ṣọ̀ún, ǹjẹ́ wọ́n sì ń padà jọ ń sọ̀rọ̀ papọ̀? ìhà wo ni ọjọ́ ń kọ síra wọn? Wọ́n sì padà jọ ń sọ̀rọ̀ papọ̀, bọ̀ látìgbà tí gọ́vnà Akálà ṣe hàn pé 1991 náà dá Ọ̀ṣun state sílẹ̀. bẹ́ẹ̀ni. After 1991 wọ́n ti wà ń court kí bàbá Ṣàníkẹ́ tó kú, so ọ̀rọ̀ tó bá dẹ̀ wà ń court ṣe hàn pé wọn kì í dá sí i. ṣe understand? Ìyẹn ló fa long range chairman tí bàbá wa Aláàfin wà lórí ẹ̀, because tọ́rọ̀ bá ṣì wà ń court wọn lè ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn. So n tó ṣẹlẹ̀ ni títí tí wọ́n fi wá yanjú rẹ̀ báyìí. wọ́n fi yanjú ẹ̀ báyìí. tó túmọ̀ sí pé kábíyèsí Aláàfin ìlú Ọ̀yọ́ gan-an ló initiate gbogbo plan yìí. ó yẹ káwọn jọ máa pín jẹ, kábíyèsí Aláàfin ló bẹ̀rẹ̀. ó túmọ̀ sí pé bàbá ọba Yusuf Aṣàníkẹ́ gan o wọn rò tàbí wò pé bóyá àwọn tiẹ̀ lè jálága ẹ̀ rárá. Kò sí, àwọn believe pé n tíjọba bá ti ṣe ni nígbà yẹn pé ṣe bíjọba ló ṣe, but ìgbà tí bàbá wa Aláàfin wa fi lọ̀ wọ́n kó yẹ káwọn jọ máa jẹ́ ni ló mú ìgbésẹ̀ tí bàbá wa Ṣàníkẹ́ gbé ńgbà yẹn. mo mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ààyò ọmọ sí ọba Yusuf Aṣàníkẹ́, wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn fún yín, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ sì mọ̀ nípa ọ̀rọ̀ lọ́balọ́ba láàrin Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Aláàfin ìlú Ọ̀yọ́. Kí ló ń dá nǹkan lẹ̀ láàrin wọn tó fi ń dàbí pé ọ̀rọ̀ àgbà ni àgbàkọ́ tó ń wáyé ń gbogbo wa? Ẹ ṣe púpọ̀. Lóòótọ́ bọ́mọdé ò bàbá tán abárọ̀bá, àárín wọn mi rò pé àárín wọn ń dàrú. Ẹ rí i pé bàbá wa ọba Rasheed Adéwọ̀lú Ládọjà wọ́n sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta pé àwọn promoters wọn gangan ló ń dá wàhálà lẹ̀ lórí social media. Gbogbo òtàn tá à ń padà sí èmi wo ojú mi
olden days nìyẹn ojú ti là ń sìn ṣáláàfin kan tàbí ọ̀ọ́nì kan sìn lé nìkan lọ gbórí ẹnìkan wá bì kan bọ́n ṣe máa ń ṣe lọ́dún láyè ìgbà yẹn ṣáláàfin kan lé nìkan lọ kógun jabì kan bọ́n ṣe máa ń ṣe láyè ìgbà yẹn kán má lọ kóòtù so gbogbo táìmì yẹn mi ò bá rọ̀ wá àwọn bàbá wa méjèèjì mi ì bá rọ̀ wọ́n kán já fi òun àtijọ́ sátijọ́ àjọṣepọ̀ tí ó mú ilẹ̀ Yorùbá lọ sókè tí a mú ilẹ̀ Yorùbá dàgbà sí tí a mú ìgbéga ńláńlá débàdàn ló yẹ ká máa délẹ̀ Yorùbá ló yẹ ká máa rò báyìí kò ń ṣe àwọn ìtàn míì ti kú nínú àwọn ìtàn yìí ìgbà yẹn kò tí ì sí tó ń jẹ́ social media tí social media bá wà ní ànírólò ọba kan tí ò nìkan lọ máa gbórí ẹnìkan wá nìkan because òfin amúyàn sí ìbí yẹn bá dẹrú ẹ̀wù so ẹ̀bẹ̀ mi lèmi á bá àwọn méjèèjì èmi jù mí ìwọ jù mí kan jágbe tìṣẹ́gbẹ́ kan ká fèsì progress ilẹ̀ Yorùbá. nígbà tá à ń bá ọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ pé yìí ni private secretary ọba Saliu Adétúnjì ajé ògúngún ní sọ̀kínní bẹ́ẹ̀ni mo fẹ́ mú ọ̀rọ̀ wá sí ọ̀dọ̀ wọn. ok ní ọdún mélòó kan sẹ́yìn kí wọ́n tó wàjà tí wọ́n ń ṣe ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn kí ló bí rúgúdù tí ó fi di pé ọ̀rọ̀ lọ bó ṣe yẹ ó rí torí ọ̀pọ̀lọpọ̀ fẹ̀sùn kàn pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìsọmọgbè tí ẹ̀ ń ṣiṣẹ́ láàfin lè dá àárín àwọn àti gómìnà àná rú. ọ̀rọ̀ lórí pé ẹ wá àfàwọn èèyàn ládé dandan ó dá wọn ní dádé kí ló bí gẹ́gẹ́ bí private secretary ẹ mọ̀ ń pa ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè yẹn ọ̀rọ̀ ńlá ni inú mi dẹ̀ dùn láti sọrú ọ̀rọ̀ yẹn lé ní torí mi pípí àfúntẹ́lẹ̀ lọ́dún náà lọ́hùn èmi jẹ́ private secretary sí bàbá wa Olúbàdàn ọba Sàlíù Àkànmú Adétúnjì tán dẹ̀ jẹ́ mo jẹ́ bí ọmọ lójú wọn gan tó rán nífẹ̀ẹ́ mi gan a lọ sí mímọ́ program kan ta ní a wá lọ sílé gọ́vnà Ajímọ̀bí ilé wọn tó wà lólúyọ̀lé bá a ṣe wá débẹ̀ ìjọ yẹn gọ́vnà tí ẹ̀ ń bá wa ṣàwàdà tí ń ṣeré wọ́n wá ní kí bàbá wa àwọn àti bàbá jọ tẹ̀ ìgbà tán jọ tẹ̀ tán tán sọ̀rọ̀ bí kábíyèsí padà dé kábíyèsí wá pa ẹ̀mí Àṣàníkẹ́ oníkábíyèsí Olúbàdàn gómìnà mọ̀ ní òun fẹ́ já wọn bí ọba mẹ́fà méje kan mọ́ dádé mo sì sọ fún pé n faramọ́ o ẹ mú lẹ́yìn lÓlúbàdàn sá tẹ́ bá ti faramọ́ ẹ faramọ́ náà nìyẹn because Olúbàdàn was the prescribed and consenting of traditional chief in Ibadan land. Governor kan jẹ́ approval ni n tí Olúbàdàn bá consent ni governor máa approve so mo ní tó bá ti jẹ́ yẹn ẹ faramọ́ náà nìyẹn so wọ́n tún wá bá bàbá again àwọn ọba bíi mẹ́fà náà fẹ́ ṣe ń gbà yẹn wọ́n dárúkọ wọn Onídò of Ìdó Elérùwọ̀ of Onídò of Ìdó Oníkèrèkú Onílálùpọ̀n Oníròkò wọ́n ṣàdárúkọ wọn àwọn bíi mẹ́fà ni lọ́dún yẹn gbọ̀ngbà tí bàbá láwọn ò fẹ́ pé ọba adé Olúbàdàn yìí adé kan ṣoṣo ní Ìbàdàn ni so ǹgbà tọ́rọ̀ yẹn ń lọ ṣe mọ̀ òṣèlú ti wá wọbẹ̀ gọ́vnà try láti pe àwọn olóyè ìgbà náà pé n táwọn fẹ́ ṣe ni story yẹn gùn díẹ̀ o ẹ ò ń sọ mẹ́ẹ̀. gọ́vnà try láti pe àwọn olóyè Ìbàdàn tó jẹ́ Olúbàdàn council pé nǹkan báyìí láwọn fẹ́ ṣe sí Ìbàdàn bọ̀ àwọn bàbá wa ń gbà yẹn wọ́n sọ fún gọ́vnà pé tán bá dé àwọn baálẹ̀ ìládé bó ni tàwọn ó ṣe jẹ́ because 11 local government tó wà ní Ìbàdàn Olúbàdàn ni chairman traditional council gbogbo 11 local government tí olóyè kọ̀ọ̀kan tó jẹ́ acting chairman ní local government kọ̀ọ̀kan nínú local government ládẹ̀ ti rí ọba táwọn baálẹ̀ fẹ́ tán bá ti dọba pé so ṣé ọba yìí ó wà mọ́ páwọn lé bíi ti tẹ́lẹ̀ mọ́ gọ́vnà ni no pé kò rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé position wá yàtọ̀ síra wọn
so náà àwọn bàbá yẹn náà rárá àwọn ò faramọ́ o àfi táwọn náà bá lè dádé lókù ibi tí wọ̀ yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn. bọ̀ bàbá wa inú mi dùn pé bàbá wa Rasheed Adéwọ̀lú Ọmọládọjà wọ́n dúró sórí stand wọn lọ́hùn nígbà yẹn. èmi náà dẹ̀ tún dúró pẹ̀lú bàbá wa Adétúnjí gbà yẹn because ẹ rí i pé mo sọ àwọn kan gbà tá a bẹ̀rẹ̀ wọ́n máa ń kì mí pé ọbẹ̀ tí bàbá mi ṣe ilẹ̀ ní gbogbo Ìbàdàn Fálá institution yẹn institution tá a gbọ́dọ̀ dáàbò bò ni. nígbà yẹn láyé ìgbà tí wọ́n sọ̀rọ̀ àjọba yẹn mo jẹ́ ọ̀kan gbòógì tó dúró pẹ̀lú bàbá wa Olúbàdàn Adétúnjí tí wọ́n dẹ̀ máa ń fọ̀rọ̀ lọ ní gbogbo ìgbà. bàbá wa Ládọjà náà dẹ̀ dúró pé kò ní ṣe é ṣe àwọn ò fọwọ́ sí i èyí ló mú wọn tán fi lọ kóòtù gbà yẹn torí ìgbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ táwọn máa f'Olúbàdàn ṣe táwọn máa fi táwọn olóyè ti béèrè fadé àwa rò pé adé ibo ni wọ́n fẹ́ tán ń béèrè fún ọba abo ni wọ́n á pera wọn. bọ̀ torí pé bàbá Olúbàdàn ò gbà ṣe é pé ó ti dọ̀rọ̀ interest Olúbàdàn ò gbà káwọn kan dádé àwọn olóyè ti fẹ́ dádé so parties ti pé méjì gọ́vnà ti politics gbọ́ pé tólúbàdàn bá ti ẹ̀ gbà táwọn olóyè ẹ̀ bá ti gbà but nínú òfin Olúbàdàn ló gbọ́dọ̀ gbà àwọn olóyè ò bá àmá gbà. ṣe understand. àgbọ́yé. so ìgbà tó ti di bẹ́ẹ̀ gọ́vnà tó wá padà bá bàbá pé bàbá òun fẹ́ jẹ́ àṣekínní bàbá ní tó bá ṣe mo mọ̀ pé o lè ṣe tó bá fẹ́ ṣe bọ̀ mi ò faramọ́. ìyẹn ló bí meeting tá a ṣe ní ọ́fíìsì gọ́vnọ̀ tí fídíò ẹ̀ padà link out tán ní Olúbàdàn ti gbà pé kán máa dádé tẹ bá rántí fídíò yẹn. bẹ́ẹ̀ni. tólúbàdàn fi fọwọ́ mórí pé adé tó wà lórí mi yìí o èmi nìkan ní Ìbàdàn gbé fún èmi mo dẹ̀ fẹ́ máa dé but before kí fídíò yẹn tó jáde wọ́n ti edit nǹkankan tó kọ́kọ́ circulate tó bà bàbá lọ́kàn jẹ́ gan lọ́dún yẹn. kí ni ìpàdé tí wọ́n ṣe níjọ́ náà pẹ̀lú gómìnà Ajímọ̀bí kí ni ẹjọ́ fẹnu kò sí ẹ ṣe ó fi di pé nǹkan ọkọ ni ó padà jáde ẹ sọ̀rọ̀ ànádì bá mi. ẹ ṣe púpọ̀ wọ́n ní gómìnà fẹ́ rí bàbá lọ́jọ́ náà ni bàbá olóyè Fìjàbí ló wá gbé bàbá ńlẹ̀ pé kábíyèsí gómìnà fẹ́ rí yín o ẹ̀dẹ̀mọ̀ ẹ̀yin àtọmọ yín ẹ̀ gbọ́dọ̀ jà ìgbà kàwọ́ tẹ́ bá wo fídíò yẹn náà rí pé bàbá olóyè Fìjàbí wà nù fídíò yẹn tó ń sọ̀rọ̀ sí kábíyèsí létí so a kúrò ńlé ìgbà tá a kúrò ńlé wọ́n fi bàbá sí yàrá kan ìgbà tán fi bàbá sí yàrá kan èmi àti brọ́dà mi Adéọlá Ọlọ́kọ̀ pẹ̀lú brother Tairu àwọn náà ti ṣaláìsí sìn àwọn ní PA ńgbà yẹn èmi àti wọn lájọ ṣe PA and private secretary so àwa jáde bá a ṣe ń jáde lọ a kàn rí àwọn olóyè tán ti kó wọn sí yàrá kan ni wọn ò dẹ̀ sọ f'Olúbàdàn wípé àwọn olóyè kankan wà mẹ́yẹn so kìíní ìbára lójijì àní dókítà lọ́mọ ní secretariat governor's office so a lè sọ pé à ń lọ bíta akàn lọ bá bàbá ní kábíyèsí àwọn olóyè yín máa wà ń bì àbàbá nírọ́ ni bá ṣe ní bàbá èmi pàápàá ń jọ náà mo ní kábíyèsí Olúbàdàn Àṣàníkẹ́ wọ́n dẹ̀ máa ń pè mí gbogbo àwọn èèyàn máa ń ní Àṣàníkẹ́ kọ́ Àṣàníkẹ́. Àṣàníkẹ́ gan. bàbá ní Àṣàníkẹ́ mo ní kábíyèsí Olúbàdàn mo ní ara àwọn olóyè yín níbi tán kó wọn sí mẹ́yẹn sí ó lè jọ́rọ̀ iná wọn fẹ́ pè yín sí o in tó bá wà lọ́kàn yín ní kẹ́ ẹ sọ pẹ̀lú gómìnà bíi pé mo ti mọ̀ pé wọ́n á fẹ́ lé wa jáde lọ́dún náà ni bàbá ní tó bá jẹ́rìí náà ni kò burú ìyẹn náà fi pè wọ́n sí mítìn yẹn èmi dúró lẹ́gbẹ̀ẹ́ bàbá Adéọlá Ọlọ́kọ̀ dúró but wọ́n ti mọ ipa tèmi àti bàbá jọ máa ń kó wọ́n lé mi kúrò lẹ́gbẹ̀ẹ́ bàbá gọ́vnà gangan ló ní kí n kúrò mẹ́ẹ̀ kí n jáde wọ́n wá lọ fi wá sẹ́yìn wọ́n ti ọkọ lé wa jáde bọ̀ àgbà aṣáfẹ́ rí pé a fẹ́ mọ tí wọ́n fẹ́ bi bàbá bọ́n ṣe bẹ̀rẹ̀ ní kábíyèsí n ta pè yín fún lórí ọ̀rọ̀ àwọn àbọ̀ tá a fẹ́ jẹ́ kó máa dádé púpọ̀ sí ni pé nìbàdàn ṣe faramọ́ kíní kan bàbá ní tó bá jẹ́ èèyàn ní ìfaramọ́ o adé orí mi Ìbàdàn ló fún mi èmi nìkan náà dẹ̀ fún ló bí ọ̀rọ̀ yẹn gbà yẹn wọ́n wá sọ̀rọ̀ alóyè Fìjàbí wá sọ̀rọ̀ sí bàbá létí bàbá ní
gómìnà ló jókòó yìí tó bá fẹ́ ṣe yóò ṣe ṣùgbọ́n tèmi o ọba Sàlíù Àkànmú Adésùpọ̀ wọn ò faramọ́ o gọ́vnà wa bí kábíyèsí lọ́dún náà pé àní kábíyèsí kí Ìbàdàn lè lọ sókè sí kí Ìbàdàn lè máa dàgbà sí iṣẹ́ faramọ́ bàbá náà mo faramọ́ yìí ṣe understand bọ̀ǹgbà tá a máa rí clips yẹn wọ́n ti gbé kí Ìbàdàn máa dàgbà sí kó máa lọ sókè yẹn kúrò wọ́n ti gbé sí bọ́ a fẹ́ máa jọba ń bàdàn ṣe faramọ́ wọ́n gbé mo faramọ́ bàbá sí. So bá a ṣe ń rí inú news níjọ́ kejì gbogbo àwa tíìmù Olúbàdàn ní palace akọ̀pẹ́ra wa jọ ni pé àwọn kan máa ní clip ibi tí bàbá ti sọ̀rọ̀ yìí lọ́wọ́ bá a ṣe find out Mr. Yanjú Adébóyèga náà wà bẹ́ẹ̀ lọ́dún náà bá a ṣe sọ fún gbogbo àwọn press wa nìyẹn pé ẹ press out a gbọ́dọ̀ rí fídíò yẹn gangan ìyẹn ni fídíò yẹn fi circulate pé bàbá ò faramọ́. ẹ̀yin náà wá fídíò yẹn rí ẹ wá padà lo ibi tí wọn ò ti faramọ́. bẹ́ẹ̀ni because kìíní yẹn ti jẹ́ ẹgbẹ́ ọkàn fún bàbá nígbà yẹn bọ̀ǹgbà tí ìlú rí pé bàbá ò faramọ́ kìíní yìí tó tọ́ o fine. lẹ́yìn ọ̀rẹ́yìn ṣọba Sàlíù Àkànmú padà faramọ́ ọ̀rọ̀ lẹ́yìn gbogbo back and forth lọ sọ́tún lọ sósì táwọn èèyàn ń dá sí i. bàbá ò faramọ́ tó fi jáde láyé tí bàbá fi wájà. bó o ní ó ṣe wá rí lọ́kàn ọba Sàlíù Ajé Ògúngúnnísọ̀ lónìí bó tilẹ̀ jẹ́ kí wọ́n ti darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn pé Ọ̀tún Olúbàdàn lẹ̀ Ìbàdàn nígbà náà irọ́ wọn tí ì di Ọ̀tún Olúbàdàn gan nígbà náà. Òsì Olúbàdàn ni wọ́n. Òsì Olúbàdàn ni wọ́n mọ̀ ẹ́. ìyẹn Olúbàdàn wa tòní báyìí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà wọ́n padà dé adé yìí kí wọ́n tó wá dé Olúbàdàn. èyí tẹ́ ẹ sì mọ̀ ń pẹ́ ńgbà náà ṣé kò rí bákan. ẹ ṣe adé tí bàbá wa. tó wá jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ló wá padà fún wọn o. ẹ ṣeun púpọ̀ ṣe adé tí bàbá wa Rasheed Adéwọ̀lú Ládọjà dé kò ń ṣerú adé tí wọ́n dé ńgbà yẹn tẹ́ bá notice ní ọjọ́ tí bàbá wa Ládọjà gbadé palace Òkè Àrẹ̀mọ náà ti gbadé Olúbàdàn ló dẹ̀ fún wọn ládé. nítorí pé Olúbàdàn ti kọ́kọ́ àwọn ti dé irú adé òun. ṣe ti understand. ìyẹn ọba Owólabí Ọlákùlẹ́yìn. Ọlákùlẹ́yìn. bọ̀tẹ́ bá wo ojú orí adé tí bàbá wa Ládọjà dé ńjọ́ náà ẹ rí wọn kọ adé ojú òpó sí i. ìyẹn ni message pé adé ojú òpó Olúbàdàn làwọn dé. àwọn yòókù náà adé ojú òpó láwọn náà. wọn àpè ládé ojú òpó. àìtètè pé bẹ́ẹ̀ ló mú kí ọba àgbà náà bínú. kò even though wọn ní ìdá tí dádì mọ̀ ẹ́ because àwọn náà ń pàṣẹ ìlú. because n tó wà ń bẹ̀ pọ̀ gọ́vnà Ajímọ̀bí fẹ́ reduce bá ṣe ń jẹ Olúbàdàn náà pé long yẹn ti pọ̀ jù. bó ni a ṣe fẹ́ rí yẹn ṣe. ìgbà yẹn wọ́n ní ó yẹ kán máa bẹ̀rẹ̀ instead tán fi bẹ̀rẹ̀ láti jagun ó yẹ kán máa bẹ̀rẹ̀ ní Ìkọ́làbà but gọ́vnà Abíọ́dún Mákindé wọ́n ti reverse gbogbo yẹn. ṣe understand because ìgbà tí mo béèrè lọ́wọ́ pé tẹ́ bá ní kọ́mọdé náà máa jọba pé n tẹ́ fẹ́ nìyẹn because nínú oyè pátápátá nílẹ̀ Káàárọ̀ Oòjíire mo fẹ́ lè sọ pé ọba Ìbàdàn ni kò sí à ń dùnnú because ẹni tó Olúbàdàn kàn ó ti mọ́ra ẹ̀ tá a bá wá la fẹ́ change ẹ̀ pé aṣáfẹ́ dandan kọ́mọdé kan débẹ̀ ni mo wá bí bàbá wa Ajímọ̀bí lọ́dún náà ìgbà tán wá bá bàbá wa Adétúnjí mo ní ẹ̀sà dádì tó bá yẹ pé mi lè fẹ́ lò as Olúbàdàn sìn tí mo jẹ́ 21 years bọ̀ ṣé àní change rotation yẹn wọ́n ní rárá ọ̀tọ̀tún bá ti jẹ Balógun ajẹ náà ni mo ní tó bá yẹ pé mi lè lò as Olúbàdàn 20 years ọ̀tún mi 18 years Balógun mi 18 years Ọlọ́run wá fún mi lẹ́mìí gígùn mo lo 100 Ọlọ́run fáwọn náà lẹ́mìí gígùn ọ̀tún á ti padà di 98 Balógun á ti di 98 who will be the next Olúbàdàn. so ọ̀rọ̀ oyè Ìbàdàn ṣe tọwọ́ bọ̀ so bàbá wa Rasheed Adéwọ̀lú Ládọjà ẹ̀rì pọ́n dẹ̀ win case yẹn court. so adétán dé adé ojú òpó Olúbàdàn ni wọ́n dẹ̀ ti di Olúbàdàn lẹ́nìí so adúpẹ́ fọlọ́run. ṣùgbọ́n adé o mọ̀ wá tẹ̀ wájú báyìí
adé ojú òpó bẹ́ẹ̀ ni àdúpẹ́ ẹ ní ẹ̀yin ni olórí ọmọ ọba ilẹ̀ Ìbàdàn tá à ń fi yín jẹ kí ló oyè yìí túmọ̀ sí. ẹ ṣe olórí ọmọ ọba ilẹ̀ Ìbàdàn mo fẹ́ lè sọ pé èmi ni àkọ́kọ́ wọ́n pè bẹ́ẹ̀ because ẹni tó bá wù ni ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹni lọ́dún náà lọ́hùn à ń lọ sí program kan ní Lẹ́kì èmi kábíyèsí Olúbàdàn Ajé Ògúnwùsì àti driver wọn pẹ̀lú DSS wa èmi àti bàbá làwọn ní mọ́tò so àwọn pilot everybody move là ń lọ bá a ṣe wá ń lọ àwa rí mọ́tò kan tó ń kọjá lọ mo kàn rí plate number yẹn ni olórí ọmọọba white kí ló kọ mọ́tò yẹn náà white Bentley ó jẹ́ Bentley mo ní kábíyèsí olórí ọmọọba kan ló ń lọ yìí olórí ọmọ ti gbọ́ àti bó ni bàbá ní olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú nìyẹn Ṣùbọ́mi Balógun nù mo ní kábíyèsí táìtù yẹn dẹ̀ wù mí o bàbá ní bàbá rẹ náà láfẹ́ lè pè olórí gbogbo wa ń bàdàn torí àtìgbò ti jolúbàdàn náà àásàmọ̀gbọ́ àti ìrírú àmúnítìyín náà o ti jẹ́ náà nìyẹn ṣe understand ọba òdẹ kì í dábàá ọba máa ń pàṣẹ ni tọba bá ní òun fún ẹ ní nǹkan pé o ti ṣe ni mo ní bàbá àwúyè o bàbá ní rárá o ọmọ ọba ìwúyè ṣùgbọ́n tó ló fẹ́hùn àti fún ọ̀nà. ǹjẹ́ buwọ́lù. wọ́n buwọ́lù. ìwé wà pẹ̀lú ẹ̀ kẹ́nìkan kan ò lè challenge ẹ̀ pé ó náà fẹ́ jẹ́. kò sẹ́ni tó lè because oyè Ìbàdàn ẹni tó lùbàdàn kan bá ṣe ẹnìkan ò tún gbọdọ̀ yí padà. ọ̀rọ̀ tó lùbàdàn bá ti sọ nǹkan lẹ́nu ṣe understand irú àwọn kan wà tán joyè láyé bàbá wa Ṣàníkẹ́ wọn á kàn wá kí Olúbàdàn ni tán bá wá sọ iṣẹ́ ribiribi tẹ́ni ẹ ti ṣe fún lù kábíyèsí ìwọ ló ti dánrú tó wà báyìí wò ó yá mo fi oyè báyìí dán lọ́lá láti jọ yẹn lóye fi fẹ́ tán oyè tán oyè gan ni. torí ìgbà tí wọ́n ní oyè fẹ́ tán o. oyè tán gangan oyè ni oyè ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bàbá ní oyè tán á wàá ṣe Balógun oyè tán Òṣì oyè tán Aṣípò oyè tán Ọ̀túnba oyè tán bó ṣe gùn lọ ni. tẹ́ ẹ bá wá wò ó pẹ̀lú ọ̀rọ̀ táwọn èèyàn wá máa ń sọ pé Ìbàdàn gan-an bíi ìlú jagunjagun ni. bẹ́ẹ̀ni. pé bí ẹ lọ bá ń ṣe yún fún Aláàfin tìlú Ọ̀yọ́ ni kí ni ìtàn tí bàbá sọ fún yín nípa ẹ̀ ìyẹn ọba Ṣàǹkẹ́ ṣé lóòótọ́ ni pé Ìbàdàn ọwọ́ ọ̀tún ó yá ẹ lọ ṣe léyìí fún mi pé ní Ìbàdàn. rárá o jagunjagun ní Ìbàdàn tẹ́ ẹ bá kanú tán tá a gbọ́ tá a dẹ̀ mọ̀. jagunjagun Aláàfin. jagunjagun Aláàfin kọ́ gbogbo mínítáǹtì pátápátá náà kóra wọn jọ sí Ìbàdàn. àwọn tó bá nílò wọn tógun fẹ́ kó náà máa ń bẹ Ìbàdàn ṣẹ́ kò ń ṣe pé wọ́n ń jábọ̀ tẹ́ bá wò ó nóòtàn ìgbà tó fẹ́ di lemọ́lemọ́ jù bàbá wa Dàdọ̀ Ọ̀pádèrè baálẹ̀ Dàdọ̀ Ọ̀pádèrè wọ́n jẹ́ baálẹ̀ ní 1903 or 1803 àwọn náà lọ mú lésì náà lọ mú oko sí Ìjàyè pé kò sí nǹkan Ìbàdàn kankan tí wọ́n kó lọ Ọ̀yọ́ mọ́ lálórí mẹ́yẹn náà fi lọ dúró síbẹ̀ pé rárá o kò Aláàfin ò ní pé ìwọ lọ ṣe bá lọ ṣàwo tógun bá dé ẹ̀ràn tí ìgbà tán sọ pé ogun Fúlàní wọlé dé ẹ̀mí àwọn gbogbo ọba ilẹ̀ Yorùbá ó bá máa jẹ tí ó máa ń sọ pẹ́lọpẹ́ Ìbàdàn ìgbà yẹn wọ́n kó Ọ̀yọ́ empire wọ́n kó gbogbo Ìbàdàn ló lọ restore Ọ̀yọ́ àti Ìbàdàn tá a wà lé ní padà. Ìbàdàn ló restore bẹ́ẹ̀ni Aláàfin fún Ọ̀yọ́ Àtìbà. Àtìbà padà Ìbàdàn ló padà pé Ọ̀yọ́ ò gbọ́dọ̀ tú báyìí bàbá wa Ọdẹ́rìnlọ ló kojú ogun Fúlàní ọdún náà tán dẹ̀ lé wọn padà láti Òṣogbo. ọ̀dà ẹ ṣe níbi tí adé dúró yìí kí ni àmọ̀ràn yín fún àwọn lọ́balọ́ba ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ hàn àwọn ọba nílẹ̀ Yorùbá
wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ àṣà nù nígbà tó bá wàjà àní ẹ̀sìn tí mò ń ṣe ni ẹ fi sinmi o bẹ́ẹ̀ sì rí pásítọ̀ kọ́ ni yóò yan ọba ìmáàmù kọ́ ni ó fi wọ́n jọba ṣùgbọ́n nígbà tí wọ́n bá wàjà tí wọ́n jọba nílànà ẹlẹ́sìn àbáláyé bí wọ́n bá wàjà wọn wà nífẹ̀ẹ́ lọ bẹ́ẹ̀ kí ni bàbá sọ ń parẹ́. bàbá ò bá mi sọ nǹkan kan nípa ẹ̀ torí nígbà tí bàbá náà wàjà. bó làwọn ṣe ń ṣe nígbà tí wọn. ìgbà tí bàbá wàjà gbogbo ẹ̀sìn ní tọ́ba. ọba ló ní gbogbo ẹ̀ tí onífá bá wá bàbá ò bá wọn dá sí i tí àwọn mùsùlùmí bá wá bàbá ò dá sí i pure muslim lọ́ba Yusuf Olóyèdè Àṣàníkẹ́ ìgbà tán dẹ̀ kú náà ìlànà mùsùlùmí la sí wọn bọ̀ ṣe hàn pé ayé ò tí ìlú jára báyìí nígbà yẹn gbogbo àwọn tó ń jẹ́ kí wọ́n sọ̀rọ̀ fún nǹkan wa gbogbo àwọn tó jẹ́ pé nǹkan wa kó máa jáde síta nìyẹn ìgbà tí bàbá wa Àṣàníkẹ́ kú àwọn kan tiẹ̀ ní àwọn ìjọ kan wọ́n gé orí wọn wọ́n ṣe gbàkàwó kan ṣojú mi náà fi wẹ̀ wọ́n amúra fún wọn tán ìfúnrò wọn tí ìdí wọn tá a fi gbé wọn dé ọjà ọba ní Màkó láti lọ ṣe lying state fún wọn so wọ́n ṣe yẹn tán láti bẹ̀ láti padà sílé láti lọ. ẹ̀rẹ́ nìkan kan mọ́kàn. kò sí ní tó jọ bẹ́ẹ̀. wọn yọ nǹkan kan. kò sí ní tó jọ bẹ́ẹ̀. gbogbo ẹ̀sìn ní tọ́ba bọ̀ ìlànà tó bá jẹ mọ́ tó ń ṣe ni mo believe pé ó yẹ kán fi máa ṣe náà. ìgbà tí kábíyèsí. ok ẹ̀kan. but torí pé ojú ti là ń sìn tẹ bá so ń bí pẹ́rẹ́ wọ́n ti gbé sórí social media. tẹ bá so ń bí pẹ́rẹ́ wọ́n ti gbé sórí social media òun ló fa ọ̀pọ̀lọpọ̀ àṣírí nǹkan míì tó ń tú síta. ìgbà tí ọba Yusuf Àṣàníkẹ́ ó jọba ibo lẹ wà lọ́jọ́ náà lọ́hùn. mo kéré gan gbà yẹn. ibo lẹ wà mo fẹ́ béèrè pé nígbà ń jọba bó ni wọ́n ṣe jẹ́ torí ẹ wà ń bẹ̀. kẹ má tiẹ̀ lọ bẹ̀ yẹn ìyẹn jìnnà mo lè má mọ gbogbo bá ṣe jọba nígbà yẹn bọ̀ ìgbà tí bàbá wa Adétúnjí Sálíù Àkànmú Adétúnjí tí wọ́n á jọba gbogbo nǹkan pátá lájọ ṣe. gbogbo ohun tí wọ́n ṣe pátá. pátápátá. bó ni wọ́n ṣe jọba. wọ́n jọba bá ń ṣe ń jọba. ǹjẹ́ wọ́n fún wọn ní àwọn wọ́n ní ọba Àbàdàn yìí lọ pẹ̀bí. ọba Sálíù Àkànmú Adétúnjí ọba Àbàdàn lọ pẹ̀bí. ọlọ́jọ́ mélòó. ọjọ́ méje kọ́ la lónìí. wọ́n lọ pẹ̀bí lóòótọ́. ó lọ pẹ̀bí ọba Àbàdàn lọ pẹ̀bí. ṣùgbọ́n gbọ́n bá wà wọ́n sì jọba ń bẹ̀. wọ́n sì jọba ń bẹ̀. gbọ́n bá wà wàjà kí ló dé tí irú orò tí wọ́n ṣe fún wọn ń bẹ̀ ò ṣeé ṣe mọ́. wọ́n wá jẹ́ pé kálukú ẹ̀ṣẹ̀ wà mẹ́sìn ẹ̀. wọ́n padà ń ṣòro yẹn fún wọn bọ̀ orò yẹn kọ́ wọn á fi sí wọn ni. olórò aṣòro kan tó sin wọn nílànà ẹ̀sìn tí wọ́n ń ṣe. so ó kàn jẹ́ pé olóró. tí ò bá sí social media a ní mọ̀ báyìí sí wọn. kí ni àmọ̀ràn yín fún gbogbo lọ́balọ́ba àti ọba Ládọjà ó ní àmúra báyìí àmúra dè wọ́n kí ni ẹ̀ ń retí lọ́dọ̀ wọn kí ni Ìbàdàn ń fẹ́ lọ́dọ̀ ọba Ládọjà irú ọba wo gan-an lọ́ba Ládọjà torí wọ́n súnmọ́ ọba Sálíù Adétúnjí Ajé Ògúngúnnísọ̀ pẹ́kípẹ́kí irú èèyàn wo ni wọ́n. bàbá wa Ládọjà ẹ jẹ́ n sọ pé irú èèyàn bíi Àṣàníkẹ́ ni wọ́n. torí lọ́kàn tèmi àtijọ́ tí wọ́n ti pronounce wọn as Olúbàdàn destinate ni mo ti wò pé ọba Àṣàníkẹ́ kejì dé. because tẹ́ bá wo history ọba Ìbàdàn láti jọ́ tí Àṣàníkẹ́ ti gbéṣẹ̀ orúkọ wọn ò parẹ́. bàbá wa Adétúnjí náà wọ́n fi kún orúkọ Ìbàdàn torí gbajúmọ̀ ni wọ́n. a rí i pé gbogbo táìmù yẹn social media ti pọ̀ láyé Adétúnjí so adẹ̀rí gbogbo activities ní tán ṣe. bàbá wa Ládọjà mo fẹ́ sọ pé ní number 1 àtúntì nífẹ̀ẹ́ ríru ọba tí wọ́n rí lọ́nà kan kọ́lọ̀ fún wọn lẹ́mìí gígùn. àmín. torí àárí former governor rí tó di Olúbàdàn. former senator tún ni wọ́n.
so gbogbo ọpọlọ tán fi to òṣèlú ńgbà tán ṣe sẹ́nítọ̀ yẹn tán ṣe gọ́vnọ̀ yẹn àwọn gangan fúnra wọn gangan mà àṣírí ọba torí gómìnà mọ àṣírí ọba so àṣírí yẹn tó wà lọ́wọ́ wọn mo believe pé wọ́n á fi gbé Ìbàdàn ga ni ẹ̀ẹ́dẹ̀rí pé wọ́n sọ ọ̀kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé tó bá ní lórí ọ̀rọ̀ rotational yẹn náà pé tó bá yẹ pé a mọ̀ rotate ẹ̀ ni Ìbàdàn lè jẹ́ permanent chairman o which is true because House of Assembly lágbè lọ nínú 31 House of Assembly ta ní àbí 32 House of Assembly Ìbàdàn ní 16 nínú ẹ̀ Òkè Ògùn ní tiẹ̀ Ọ̀yọ́ ní tiẹ̀ so tó bá jẹ́bò ni ṣe hàn pé Ìbàdàn ni ó máa jẹ traditional chairman lọ. ṣáláàfin ó sì gbà. àwa mọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn yẹn ni bọ̀ tó bá ti jẹ́ tìbò pé wọ́n dà sí nílé ìgbìmọ̀ asòfin ni yóò lágbára díẹ̀ o. kí làmọ̀ràn yín fáwọn ọba àlàyé àti fún gbogbo ọmọ Ìbàdàn. àmọ̀ràn mi ni pé ká fi ìfẹ́ lò láàrin ara wa gbogbo ọba tó ń jẹ ẹ rí i pé bàbá wa Adétúnjí máa ń sọ nǹkan kan tó dẹ̀ ṣẹlẹ̀ lénìí pé ọba kì í jẹ tán and then Olúbàdàn ò kì í kú ẹni tó bá joyè ló máa ń lọ Olúbàdàn sì wà síbẹ̀ ni ìdí ló fà á tó yẹ pé tí Olúbàdàn kan bá ṣe nǹkan lẹ̀ Olúbàdàn mi ò gbọdọ̀ tú wò àfi tó bá yẹ pé ẹni yẹn ń lo nǹkan yẹn lọ́nà àìtọ́ bí ìgbà tí bàbá wa Ṣàníkẹ́ wà ń sìn kan tó dolúbàdàn àárín àwọn àti then governor Bọ́lá Ìgè orí bákan Bọ́lá Ìgè ń yájú sí Ìbàdàn kò tẹ́ bàbá lọ́rùn wọ́n dẹ̀ fún Bọ́lá Ìgè ní ààrẹ alásàlẹ̀ Ìbàdàn ìgbà tí bàbá rí i pé àrífín ń wá sí Ìbàdàn lórí ẹ̀ bàbá gba ààrẹ alásà yẹn wọ́n dẹ̀ fún Ọlárìnwájú Adépọ̀jù tó ń kéwì. kí ló bíjà láàrin ọba Ṣànkẹ́ àti Bọ́lá Ìgè ńgbà náà. ọmọ wa ni ẹjọ́ ṣe ìyẹn bàbá ọmọ Olúlólú lọ́yọ̀ọ́. àwọn olùgbé wa bá wọn lá. bàtàn fẹ́ dìbò wọn bàbá Ṣàníkẹ́ ló ní slang ọmọ wa ni ẹjọ́ ṣe. torí bàtàn dìbò wọn mọ ọmọ Olúlú wá wọn mú Bọ́lá Ìgè lẹ̀ bàbá níṣòwò mọ wò Ìbàdàn lẹ̀ kó n support ìlú mi. ibi ìjà ti bẹ̀rẹ̀ rèé. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọmọọba Ibrahim Asawale Asanike olórí ọmọọba ti ilẹ̀ Ìbàdàn ọmọọba Yéṣùfù Asanike tí wọ́n jẹ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kẹtàdínlógójì kábíyèsí ti wàjà ṣùgbọ́n àwọn iṣẹ́ wọn kò lọ́ọ̀bì kankan àdúpẹ́ pé a kàn sí yín ẹ sì dá wa lóhùn mo lérò pé abátúnkàn sí yín jọ mi ẹ tàn dá wa lóhùn pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ ṣeun àmọ́ rí yín bá ọ. ẹ ṣé àdúpẹ́. Peter Ọlásùpọ̀ Captain P2 òun lórúkọ tèmi ó dìgbà kan náà. ẹ ṣé.